Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti yan Ebenezer Ige gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ọ̀rọ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọ̀dọ̀ agbẹnusọ fún gómìnà Adélékè, ìyẹn Ọláwálé Rasheed ní ìlú Òṣogbo, ó ní ìyànsípò ọ̀gbẹ́ni Ige Olúwaṣẹ́gun Ebenezer wà ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ àti ìgbésẹ̀ ní ìbáṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní ìyànsípò yìí wáyé lẹ́yìn àṣẹ gómìnà pé kí ẹni tó dipò náà mú tẹ́lẹ̀, ìyẹn ọ̀gbẹ́ni Emmanuel Adébísí fi ipò ọ̀hún sílẹ̀ tí ìwádìí tó lóòrín yóò fi wáyé lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n ní ó ṣẹ̀. Emmanuel Adébísí ni ìròyìn ti kọ́kọ́ fi léde ní ọjọ́ 3 oṣù kejì ọdún yìí pé gómìnà Adélékè yọ nípò lórí ẹ̀sùn pé 70 àpò ìrẹsì tí wọ́n ní kó pín fún àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ní ìpínlẹ̀ náà lásìkò ọdún iléyá níṣe ló kó gba ibòmíì lọ. Lẹ́yìn náà ni Adébísí fi síta lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook rẹ̀ pé òun kò mọ ohunkóhun nípa ẹ̀sùn tí wọ́n fi kọ òun, tó sì ní òun yóò tẹ̀síwájú láti máa jẹ́ olóòótọ́ sí gómìnà Adélékè ní gbogbo ìgbà. Wàyí o, wọ́n ti yan Ebenezer Ige láti rọ́pò rẹ̀. Ẹ̀ka ìròyìn lóníranran síwájú sí i nínú ìwé ìròyìn The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.